òun tún rédíò owó ti lọ àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. a kú dédé àsìkò ìwògbò olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sínú oṣù tuntun báwo lọ́dún ṣó ń lọ àti wọnú ẹ̀ náà nìyẹn lágbára Ọlọ́run àti wọ́ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ náà la máa fi ṣetán ètò yóò yípadà àṣírí ayé náà ní ètò pẹ̀lú Yèyé Oge Òrété àti àlùbáríkà wẹ̀bìdànù ní ìlú Ìgbódù bàbá o àlùbáríkà Yèyé Oge sáà oṣù yọ sàn wá àmín a rí àánú gbà àmín a rògolo àmín àní sì jẹ àmín àní sì mu àmín àní sílẹ̀ àmín láṣẹ Ọlọ́run àmín ẹni orí o. àmín nà bàbá lè ní àti nípa ti mú oṣù kínní nínú ọdún 2025 tó jẹ́ oṣù January oṣù táwa mú lè ní oṣù January irú oṣù wo ni January àwọn ọmọ òun ló ń bí nù ẹni tó bá wà nínú oṣù January báwo ló ṣe ń gbọdọ̀ rìn àjò tí gbogbo ẹ̀ fi máa wá sí ìmúṣẹ fún pàápàá àwọn ọmọ January irú ọmọ òun ni wọn irú ìràwọ̀ wo ló bá ṣiṣẹ́. òde Yèyé Oge sórí oṣù January ìbẹ̀rẹ̀ ayé ni o àwọn ọmọ tó ń bá bí lóṣù yẹn àkàndá ọmọ ni ọmọ oníràwọ̀ ni wọ́n ọmọ ológo ni wọ́n ṣe rí oṣù January n tó bí wá ó dàbí pé ìbẹ̀rẹ̀ nǹkan ni àwọn ọmọ ìgbà náà wọ́n máa ń lógo wọ́n máa ń níràwọ̀ ṣùgbọ́n wọ́n máa ń ní orí alátakò káwọn èèyàn ṣàdédé máa takò wọ́n káwọn èèyàn ṣàdédé kí wọ́n bá báyàn ṣe kí wọ́n ṣàdédé máa dẹ̀yìn ọmọ oṣù ìgbà yẹn ọmọ yẹn ò ní fẹ́ràn ooru yẹn pé kí ooru máa mú kí ọmọ ṣe atẹ́gùn bí nǹkan ọmọ oṣù January ò ní fẹ́ ìràwọ̀ ọmọ oṣù January kò gbọdọ̀ máa gbomi gbóná gbogbo nǹkan tó máa ń ta tí máa ń ta lára èèyàn bí àwọn kàmí ò lè máa sọ tó máa fi ń para tó máa ń tàyàn wọn ò ní máa lò ó torí ọmọ ẹ̀rọ ni wọ́n ẹ̀rọ pẹ̀sẹ̀ ọmọ ẹ̀rọ ni wọ́n ṣùgbọ́n sórí oṣù January yẹn tẹ́ bá wo ọmọ oṣù January ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ ayé téèyàn ó ṣe nínú ọwọ́ òsì ni máa ń wà ntẹ́yìn bá ti ṣe ní máa ń wà níbi ìlà ọwọ́ ọ̀tún ṣé wàá rí ọmọ oṣù January yẹn ló níràwọ̀ ọwọ́ jù torí ìràwọ̀ yẹn á là kò ní parí ṣé wàá rí ti àárín á là á papọ̀ mọ́ kíní á papọ̀ yóò sá nìkan tí ó jápọ̀ mọ́ kan òní but kò ní là kanlẹ̀ lọ́mọ oṣù January pé kí ìlà ọwọ́ wọn bẹ̀rẹ̀ láti òkè kó wá là báyìí kó là kanlẹ̀ ọmọ oṣù January àtẹ́lẹwọ́ wọn kì í là kanlẹ̀ ibẹ̀ wọ́n fi máa sọ pé àtẹ́wọ́ la bá là. àmín tó kọ́. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o àtẹ́wọ́ la bá là àmín ni ó kọ́ Yorùbá ló wí bẹ́ẹ̀ òdì ọ̀rọ̀ ni kí ni mo wí. òdì ọ̀rọ̀ ni. àìrọ kò sí òwe tó dáa ta ló dá wa. Ọlọ́run. ta ló dá ẹni tí àtẹ́wọ́ wà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run náà. ta ló dá ẹni tí ń wúrà wọ́wọ́ òun. Ọlọ́run. ẹ ṣe wá lẹ̀mẹ́ ní ó kọ́ Yèyé Oge ẹ ṣe wá sọ pé ẹ̀mẹ́ ní ó kọ́. ẹ̀yin náà ti dáhùn pé bí àwọn Yorùbá ṣe ń sọ nìyẹn ṣùgbọ́n kò dódi ní. ọ̀dà ẹ̀ fi yẹn pamọ́ torí ibi tá à ń lọ jìn kọ́mọ oṣù gbàùn ṣó wá rí
nǹkan kan tó máa ń ṣe mí pẹ̀lú àwọn ọmọ oṣù yẹn ni pé oṣù January tí wọn ò bá rí wọn ì trọ́ọ̀sì ẹ̀, wọ́n fẹ́ máa túṣu dé sálẹ̀ kòkò, wọ́n fẹ́ máa fẹ́ nǹkan ojú mi tó kòrókòró, wọn ì fẹ́ gbọ́ pé wọ́n ní nǹkan kan rí bẹ́ẹ̀, àfi nǹkan tó bá rí bẹ́ẹ̀ ńlá ọmọ oṣù January ni wọ́n máa dúró lé lórí. Kò sí bí wọ́n ṣe gbàyàn gbọ́ tó, tẹ́ bá sọ pé nǹkan kan bá kan èyí tí wọ́n bá rí òun ni wọ́n máa ń gbàgbọ́ láwọn ọmọ oṣù January. Wọ́n wá ní kinní kan, ọmọ oṣù January wọn ìdúró tí yàn láàbọ̀, tí wọ́n bá ti gbọ́kànlé yàn wọ́n gbọ́kànlé nu. Ẹ rí i pé oṣù yìí ìṣẹ́gun la mú wá hàn, àbí bẹ́ẹ̀ kọ́? Ọdún yìí ó dáa o, ọdún yìí ọdún tí ó dáa ni o. Márùn tó jẹ́ yẹn tá a bá ka nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn etí di mẹ́fà o, kó tó wá kan méje o, ká tó wá máa lọ bí mẹ́sàn-án o. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó, àlàfo méje ló wà, àlàfo mẹ́sàn-án ló wà, ó sì ti wà nínú òǹkà ọwọ́. Ṣó ti yé yín báyìí nísìn? Àwọn ọmọ ọjọ́ náà lọ́hùn-ún tí wọ́n wá máa ń ní, wọ́n fẹ́ máa rí nǹkan kòrókòrò sójú, nǹkan bá dẹ̀ ti rí yẹn ni wọ́n gbàgbọ́. Wọ́n tún wá láìsàn kan, wọ́n tètè gbàyàn gbọ́ ọmọ January, ṣọ́gẹ́tì ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n tó bá ti wá gbàyàn gbọ́ tán wọn kì í dá òtún èèyàn mọ́, kò sí tẹ́lẹ̀ sọ irọ́ o. Wọ́n ti nígbàgbọ́, tán bá ti nígbàgbọ́ lórí èèyàn wọ́n ti nígbàgbọ́ lórí ẹ̀ nìyẹn, bí wọ́n á dẹ̀ ṣe mọ́ nígbàgbọ́ lórí ẹ̀ lọ nìyẹn. Bá wá tẹ́ ń kọ́, bá wá pé bóyá ó ti wá dọwọ́ rú. Tó bá tó wá dọwọ́ rú, bẹ́ẹ̀ ni kò sí. Sọmọ pé a ti sọ pé ọmọ January tẹ́lẹ̀ pé tí wọ́n bá rí ni wọ́n máa ń trọ́ọ̀sì, tí wọ́n bá rí wọn ò kì í bìlífù, wọ́n á dẹ̀ fẹ́ máa rí nǹkan lárídájú. Tẹ́ni wọ́n bá wá gbọ́kànlé yẹn, tó bá ti wá dà wọ́n, ọmọ January fẹ́ dárí jiyàn, ọ̀rọ̀ tètè tán nínú wọn. Kí ló ní mo wí? Ọ̀rọ̀ ń tètè tán. Ọ̀rọ̀ ìtàn nínú wọn. Tí wọ́n bá ọba dẹ̀ sóore fún wọn, ó máa ń jọ wọ́n lójú. Ọmọ January sórí ẹlòmíín bẹ ọmọ oṣù kan bẹ tó jẹ́ pé kò sí tẹ́lẹ̀ ṣe fún ẹ̀sìn kankan fún náà ni. Ọmọ January tó bá jẹ́ obìnrin, tọkùnrin bá fẹ́, ayé rẹ̀ ó lójútùú, torí pé kí ni, á dàbí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. Tó bá kó délé yàn ayé wọn máa ń dáa, but wọ́n ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe fún wọn. Ọmọ January ó nídìí kó máa ṣàpèjẹ, bí kó máa sọjọ́ òbí, bí kó máa fi nǹkan èso kó máa fi ṣe sàrà. Ó wá ní orúkọ Ọlọ́run tí wọ́n máa ń pè fún wọn. Sótìyé wọ́n ní alihamdulilayi rọbìlì alamina, ìbẹ̀rẹ̀ ní fatia. Alihamdulilayi rọbìlì alamina, ìbẹ̀rẹ̀ ní fatia, pé Ọlọ́run dákúnjẹ́ dúpẹ́ ní jálẹ̀ ayé mi. Sọ́gẹ́tì ọ̀rọ̀ mi tó, ọmọ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni ọmọ January máa ń jẹ́. Ọmọ olóríire lọmọ January máa ń jẹ́, ṣùgbọ́n wọ́n máa ń wá ní àtakò yìí ni pé ẹni ó súnmọ́ wọn náà ni máa ń lára wọn, ẹni wọ́n bá ń sọ̀rọ̀ àṣírí fún náà ni máa gbé bọ́tà. Ṣùgbọ́n tí bá ti wá gbé bọ́tà tí wọ́n bá ti gbọ́ wọn ì gbàgbọ́ mọ́. Ẹgẹ́tì ọ̀rọ̀ mi. Wọ́n á wá omi tútù. Kí ló ní mo wí? Wọ́n wá omi tútù. Wọ́n á wá ewé àánú. Ọmọ January tó bá gbó, wọ́n jẹ́ sọ́tọ̀, tó bá ti wá fi ṣe, tó bá ń fi ń wẹ̀, àánú yẹn á máa wá dé, ọlá rẹ̀ á wá máa pọ̀ sí, àánú yẹn á máa dé, ọlá tọmọ
ọkùnrin náà tó bá fẹ́ ọmọbìnrin tó jẹ́ January tó bá ti gbé wọlé ayé rẹ̀ ó lójútùú tọmọbìnrin náà bá fẹ́ ọmọkùnrin tó jẹ́ January ọ̀rọ̀ tiẹ̀ náà ó lójútùú ṣùgbọ́n iṣẹ́ òwò níṣẹ́ wọn jù ṣòwò kí wọ́n máa rajà kí wọ́n máa tún ta kí wọ́n máa òyìn ní òwò ṣíṣe tó gẹ́tì ọ̀rọ̀ mi tó ibẹ̀ ni ìyẹn ti yọ ṣùgbọ́n ọdún yìí tó ti mú 5 wá yẹn ká fẹnu pé dáadáa fúnra wa á rí dáadáa ọdún January ọdún ni tó ti mú 5 wá yẹn á rí oríire níbẹ̀ bọ̀tì àwọn bí ajàjàgbara bí àwọn kinní kan wọ́n fẹ́ fa ọ̀tẹ̀ wọ́n fẹ́ gbé bákan àwọn pé ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ ẹ má jẹ́ wà wọ́n fẹ́ wá ìpínyà fún wa nínú ọdún yìí ṣùgbọ́n àdúrà ni ó so wá pọ̀ kí ni mo wí. àdúrà ló máa so wá pọ̀. ká sì máa fẹnu sọ rere nínú ọdún yìí á dẹ̀ rí rere gbà á ra àánú gbà á rògbòlò á ra iye wa ṣe ọmọ January ó yẹ kó ní kọ́mọ máa wọṣọ pupa nǹkan tó bá jẹ mọ́ fúláwà tó jẹ mọ́ green kọ́mọ jẹ́ kó pọ̀ nínú aṣọ rẹ̀ ó dà bẹ́ẹ̀ tó bá ti lè ń lò bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan kò ṣe àwọn ọ̀mọ̀ràn mi tó bá nífẹ̀ẹ́ sí kó pè wá á sọ lórí January oṣù January ṣe rí nù January á sàn wá o àní sì jẹ o àní sì mu o àwọn tí wọ́n ń pètè pèrò tí wọ́n ń pe náà tẹ̀ lábẹ́lẹ̀ ọlọ́run jẹ́ kó wọ́n bọ́ tẹ̀ lọ o jẹ́ kí Tinubu oríjọba yìí ṣe o ọlọ́run fi bà wá nú jẹ́ o àwọn gọ́vnà ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o àwọn mínísítà ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o àwọn ìkàn ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o àwọn kan ṣe pè mí wọ́n ní bàbá ẹni ìjọba yìí ó ṣí ọ̀nà wọ́n dẹ̀ ń ṣí ọ̀nà báwọn ọ̀sẹ̀ rí gbogbo àwọn rí tèkó yìí pé gómìnà Èkó sọ pé ọ̀nà bíi 6 ló wà lọ́nà báyìí tí wọ́n fẹ́ ṣí lẹ́ẹ̀kan náà tá a bá rí ti gbogbo ẹ̀ gbódú sí gbẹ̀rí bẹ́ẹ̀ ṣé ìjọba tó lọ fi lu ọdún 8 wọn ò rí kankan ṣe ń bẹ̀ bàbá mi mú fojú rí kódà wọn ò lọ lùdí ọdún kí ló ní mo wí wọn ò lọ sọlùdí ọdún wọn ò lọ sí ọlùdí ọdún bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe tí wọ́n ń wá ọlọ́run á fún wọn ṣe o àní rí dààmú o àrógolo àráyé wa ṣe o ànírógun ẹjọ́ o ànírógun ọ̀rọ̀ ìjọba yìí ọlọ́run bá a ṣe gọ́fúnà yìí ọlọ́run bá wọn ṣe ebi wọn á pa wá kán wá solúsàn ọ̀nà oúnjẹ tá a fi rí gàárì tá a rí gbogbo nǹkan yòókù kọlọ́njọ́ túrì ọjọ́ ọdún dùnú ọjọ́ mẹ́jọ yìí. àmín òun náà ni ẹ ti gbọ́ yẹn látẹnu bàbá àlùbáríkà gbogbo ọmọ January pátápátá ẹ̀jẹ̀ ti gbọ́ tẹ bá ní ìbéèrè ẹ kàn sí bàbá àlùbáríkà wọ ibi dà ní ìlú Ìgbẹ̀dú ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹdẹkọọdù gàjẹ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbẹ̀dú junction kẹ́ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà ti rí soundboard tàbí kẹ́ẹ̀bẹ̀rẹ̀ tàbí kẹ́ẹ̀ pé 08023829492 08023829492 ẹ pè ibikíbi tí ẹ bá wà ṣe mọ̀ pé ọmọ January ó ṣe kókó fún yín láti béèrè ọ̀nà ọlọ́run adéṣọ̀nà gbogbo wa ní rẹ̀ ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.